lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa láàárọ̀ yìí níbi ìyówù táfẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé. À ń kí yín kú ojúmọ́. Bẹ́ẹ̀ ni à ń kí yín kú ojúmọ́. Ẹ kú ojúmọmọ láàárọ̀ yìí o. A kú àjísóde àjíire bí. Òní yìí yóò sàn wá sowó, yóò sàn wá sọmọ o. Yóò sàn wá sí àìkú baálẹ̀ ọ̀rọ̀. Ọdún 2025 ó ń parí lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Ó kù ọjọ́ bẹ́lẹ́ ń já báyìí tí ọdún yìí tí yóò kẹ́rù káàsà rẹ̀. Tá ó sì ṣe báyìí báyìí o 2025 lásà Ìdùmarè ìdùnnú àti ayọ̀ láò fi wọnú ọdún tuntun láṣẹ Ọlọ́run aláwùrábí. Ẹ ti mọ̀ wípé tójúmọ́ bá ti mọ́ là máa ń mú kinní ọ̀hún wá sétí ìgbọ́ ẹ̀yin ènìyàn wa ẹ̀yin aráalé. Asùtí ti wà lórí àga èdè lákọ̀tún lọ́jọ́ tòní gẹ́gẹ́ bí ìṣe àwa láti ṣe iṣẹ́ ọ̀hún kẹ́ ẹ lè mọ ibi tí ìlú dé dúró bí ẹ̀yin ṣe ń mọ bí ìlú ṣe ń dé àti bí ohun gbogbo ṣe ń lọ. Òun ni iṣẹ́ tiwa ní ìkànnì yìí láṣẹ Ọlọ́run aláwòrábí okun àti agbára kún agbára kó máa fún wa o. káwọ náà kókó náà ìwé ìròyìn ọ̀hún láláì nífà àkókò ṣòfò lábẹ́ bó ṣe lè wù kó mọ́. Nínú ìwé ìròyìn Punch ní ìròyìn yìí ti jáde wá o. Ìbẹ̀rù gbójó ó gbalẹ̀ lẹ́yìn ìgbà tí àwọn jàndùkú àwọn agbébọn tí wọ́n jí àwọn Fúlàní mẹ́fà gbé ní ìpínlẹ̀ Kwara. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn eléyìí wà o. Lára àwọn ìlú tí ààrẹ orílẹ̀-èdè US tó mà ti ní wípé wọn lè wọlé àwọn orílẹ̀-èdè. Ǹjẹ́ o mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà gan-an wọ́n wà lára àwọn orílẹ̀-èdè tí wọ́n ní wọn lè wọ orílẹ̀-èdè US mọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta. Ìgbà tí mo rí ìròyìn wọ́n ní US tó kàn já fojú sùn mí. ìtura tó ti gbọ́n pálí pẹ́pẹ́pẹ́. tí mo ti gbọ́n pálí mi. Jésù. Why? Allahu Akbar. Donald Trump, you do this one. Mo sì ti lọ ń ké ìbò tí wọ́n sọ lọ. Ọlọ́gbọ́n òun ti ń ké ìbò US ọmọ pé ọ̀tọ̀ lè ìbò US ọ̀tọ̀ lè ìbò UK ìbò UK oríṣiríṣi ni ó yàtọ̀ síra wọn. ọ̀tọ̀ ní ti Canada ọ̀tọ̀ ní ti Canada ọ̀tọ̀ ní ti Ireland oríṣiríṣi mo ti lọ ń kọ́. ó ti ń kó ìbò US kalẹ̀. Trump ẹ tún ṣe o orílẹ̀-èdè Nàìjíríà ṣe á jẹ́. tó nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn eléyìí náà wà o. Àwọn ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Èkìtì wọ́n fi páńpẹ́ ọba mọ́ kọlọ̀rọ̀ sí àdúgbò kan ọkùnrin ẹni ọdún 28 tó fi tipátipá jẹran ṣíkú sí ọmọ ọdún 7 ni wọ́n bá fi páńpẹ́ ọba mọ́. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Punch náà ló kúkú Punch eléyìí o níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ti sọ̀rọ̀. Wọ́n ní ẹ wò àwọn mọ̀ ti pín àwọn ọmọ iléeṣẹ́ ọlọ́pàá káàkiri orílẹ̀-èdè wa lónìí látàrí kíni. Wọ́n ní ṣáájú ìfẹ̀hónúhàn tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà láwọn fẹ́ ṣe lónìí gangan o. Àwọn iléeṣẹ́ ọlọ́pàá náà ti tú àwọn èèyàn síta. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta. Nínú ìwé ìròyìn Punch náà ni èmi náà wà tí mo rí ìròyìn títí ọwọ́ mi yìí o. Àwọn ajínigbé wọ́n jí ẹnìkan tó jẹ́ òṣìṣẹ́ aṣọ́bodè tẹ́lẹ̀ rí wọ́n jí gbé o ní ẹnu ààlà bodè ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Nínú ìwé ìròyìn Daily Post náà ni ìròyìn eléyìí wà níbi tí àgbáríjọpọ̀ gbogbo ẹgbẹ́ àwọn adájọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n mọ̀ àti ránṣẹ́ ìbánikẹ́dùn sí gbogbo mọ̀lẹ́bí Tanko Muhammad eléyìí tí ó jẹ́ ẹni tí ó ti fìgbà kan jẹ́ ọ̀gá àgbà fún ilé ẹjọ́ gíga tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí òṣìjọ́ lọ́hùn-ún pé ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. Nínú ìwé ìròyìn Vanguard ní ìròyìn eléyìí ló ti jáde wá o. Àwọn orí adé àwọn ọ̀rùn ìlẹ̀kẹ̀ ní ìlú Àbújá wọ́n lùlù gbọ̀ngbọ̀n láwà lẹ́yìn rẹ̀ bíi ké fún ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú Wike. Wọ́n ní ẹ máa ń ṣó lápá iwájú àwa ń bẹ lẹ́yìn yín. Ìwé ìròyìn Vanguard ló fà á jáde. Nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn yìí wà o níbi tí Ọlánípẹ̀kun tó mà ti ké sí gbogbo ọba lápalẹ̀ Yorùbá wa yìí ó ní ẹ wà ní ìṣọ̀kan o láàrin ẹ̀yin ọba tẹ́ wà lápalẹ̀ Yorùbá yìí. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta. Ìyàwó ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìyẹn ìyá orílẹ̀-èdè Nàìjíríà ló mà ti ṣe ìrànwọ́ fún àwọn obìnrin tí wọ́n jẹ́ àgbàlagbà tí iye wọn tó 150 níye o.
ó sì fún wọn ní owó tó nítumọ̀ èèlò ni ẹ ó gbọ́ ìwé ìròyìn punch ló punch ẹ̀ jáde. àwọn ẹgbẹ́ kan tí wọ́n jẹ́ ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn ni wọ́n mà ti kànwé ẹ̀sùn ṣọwọ́ sí iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ìpínlẹ̀ Enugu látàrí kíni wọ́n nígbà wọ́n ń ṣayẹyẹ ọjọ́ bí àwọn mà dé ojú pópó ní kò sí lílọ bíbọ̀ ọkọ̀ ìwé ìròyìn punch ló pọ̀nṣẹ́ síta. iṣẹ́ ìwádìí bẹ̀rẹ̀ ní pẹrẹwu pẹ̀lú bí iná ọmọ rárá bó ṣe ṣọṣẹ́ ní ọjà ńlá kan ní ìpínlẹ̀ Gombe ìwé ìròyìn punch ló punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Daily Post náà ni ìròyìn eléyìí wà o níbi tí Aliu Babangida tó ti ń sọ̀rọ̀ ó ní ẹ̀yin ẹ máa wò ó ẹgbẹ́ òṣèlú APC òun ló mà jẹ́ wípé wọ́n mọ̀ ń ti orílẹ̀-èdè Nàìjíríà sí ẹgbẹ́ òṣèlú ẹlẹ́yọ̀kan dondo báyìí ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. nínú ìwé ìròyìn punch náà ni eléyìí ti jáde wá o nítorí fóònù olówó ńlá tó ń lò àti àwọn ẹ̀ṣọ́ ara rẹ̀ ni àwọn ṣekú pa ẹnìkan tó jẹ́ adájọ́ tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Delta iléeṣẹ́ ọlọ́pàá wọ́n fi páńpẹ́ ọba mú àwọn afurasí wọ̀nyí o tí wọ́n ṣekú pa adájọ́ tẹ́lẹ̀ rí ọ̀hún ìwé ìròyìn punch ló punch ẹ̀ jáde. bí Yàyà Bello náà ṣe ń rìn tó sì ń yan o ó yẹ kí ẹ lè ju Màlàmí náà sílẹ̀ o kóun náà máa rìn kó máa yan o olóyè kan nínú ẹgbẹ́ òṣèlú ADC ló má sọ̀rọ̀ ọ̀hún ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà kò ṣeé dá nìkan ṣe bí apá bá kún itan ìtò hàní kájọ pawọ́ papọ̀ káfìgbànú kan ṣọ̀já láti lé gbogbo àwọn kọ̀lọ̀rọ̀ sí wọ̀nyí wọgbówọ̀gbẹ́ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àwọn ni wọ́n fohùn lédè ìwé ìròyìn punch náà ló punch ẹ̀ jáde. Daily Post náà ló post eléyìí o amòfin kan ní ìpínlẹ̀ Ògùn ló mà ti sọ̀rọ̀ o ó ní ìdí èrè o tí mo fi kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP tí mo sì ta kọ́sọ́ lọ sínú ẹgbẹ́ òṣèlú APC ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. tó àwọn kókó yìí àti kókó míì láwọn máa mú wa ṣé etí ìgbọ́ ẹ̀yin ènìyàn wa ẹ̀yin aráalé à ń kí yín láàárọ̀ yìí wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa lẹ́ẹ̀kan sí níbi yòówù táfẹ́fẹ́ ìkànnì alàlójá tó ń fẹ́ dé fún títí òwúrọ̀ òní bẹ́ẹ̀ ni à ń ṣe yín pẹ̀lẹ́ wípé ẹ kú àfọmọnìyàn ṣe o ẹ kú bójú ọjọ́ ṣe rí a kú àgẹ̀wò yìí ọ̀gẹ̀wò ó ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́ bẹ́ẹ̀ ni ọyẹ́ ọ̀hún ó ń fẹ́ o. bí irú tí wọ́n ń fẹ́ ó tún wá ń ṣe pé sùn díẹ̀ sí jíṣọ́borí mọ tàpá oorun díẹ̀ sí àkùkọ kọ ọ̀lẹ́pòṣé. àrùn tó a tóbi náà ó tún tóbi náà. ṣé wọ́n wá ni. ó tún tóbi ṣùgbọ́n kò sí wàhálà mo fi ṣoṣù mo fi para. ṣé wọ́n lọ́lẹ̀. ṣùgbọ́n ká mọ̀ parọ́ o owó ìdájí yìí ọlọ́gbọ́n wọ́n jẹ́ ń sọ̀rọ̀ fún ọ ní ìdá mo ti kọ́kọ́ jí bíi mo ti jí láti bí aago 2:30 mo ti wo ìròyìn káàkiri o mo bá ní jẹ́ ń sùn díẹ̀ sí. ìgbàdájí. mo ń sùn lọ báyìí. kúkúrú kó. bí mo ṣe ta wọ̀nyí báyìí mo ní wo aago wò aago 6:30 àbí aago 6 ó ti kọjá ìṣẹ́jú 10. mo tètè sáré eré tètè ilé ìwẹ̀ ya. sórí a ní àwọn nǹkan tí ń bẹ ń ta nísìnyí sẹ oorun yẹn ń ṣe bíi pé ó ń dùn yàtọ̀ bákan. Ọlọ́run tí ọyẹ́ bá ti ń fẹsẹ̀ balẹ̀ òun náà ni tí ọyẹ́ ò bá tí ì mú ní ìlú yín ọyẹ́ ti ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́ báyìí ní ìlú òkè o tọ́yẹ́ ò bá tí ì mú ní ìlú yín ọyẹ́ ti ń fẹ́ o. ọyẹ́ yẹn pẹ́ kó tó fẹ́ o kódà gbogbo January wọn àbáṣe la ìsàn ọdún tẹ́ pé yóò máa ká ṣígọ́ṣígọ́ ní orú tún mú ní ọdún tí àwọnú ẹ̀ lọ́dún eléyìí adúpẹ́ ìyẹn ni pé Ọlọ́run ò gbàgbé wa adúpẹ́ o. Ọlọ́run ò gbàgbé wa ó sì lè ṣoore ìparí ọdún fún wa yóò sì ṣe ni ààrẹ rìn ọdún gbàgbé mi Ọlọ́run kò gbàgbé mi bó ti wù kí ọjọ́ lọ bó sì máa raṣọ ọdún o. o tí ì ra díẹ̀. tí ì ra díẹ̀. o tí ì sọ adìẹ mọ́lẹ̀ ń ta. ibo mo ti fẹ́ rí. Ọlọ́run. irú ó ti yẹ kí n ti sọ adìẹ mọ́lẹ̀ kọ́kàn mi ti máa balẹ̀ kí ìjọ ọdún. ọ̀rẹ́ mi náà tí ì ra díẹ̀ sọ mọ́lẹ̀. Ọlọ́run ó ṣèyanu. Ọlọ́run tó ṣe àná lóore kò ní gbàgbé wa bẹ́ẹ̀ kẹ́ fọkàn balẹ̀. bẹ́ẹ̀ kò sí ọ̀nù. wọ́n sì lè ti so mọ́gbò o. mo ti gbọ́ ìyá mi. wọ́n lè ti so mọ́gbò o. tó ẹ̀yin ènìyàn wa à ń kí yín láàárọ̀ yìí wípé ẹ kú àfọmọnìyàn ṣe o ẹ kú ìdúró tì wá bí ẹ ká ṣe ọrùn àmọrírì yín gan pẹ̀lú bí ẹ ṣe wà níbẹ̀ ń fún wa láṣẹ Ìdùmarè àmọrírì bára wa ṣe o láṣẹ Ọlọ́run aláwùrábí
àwa yín lájọ parí ọdún yìí pẹ̀lú ayọ̀ àti ìdùnnú láṣìfi làájá láṣẹ ọlọ́run aláwòrábí. Ìkànnì ship 89.1 FM lẹ́láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́. Ìlú òkè ò látakàn mọ́lẹ̀ sí ní ìjọba ìbílẹ̀ Kájọlà láwà ládúró tẹpátẹpá bí ẹni akàn lérè bí ẹni afèrè kan tá a ti ń ṣe kìnìún ọ̀hún ṣe ti gbogbo ọmọ ẹ̀dá ayé. Ẹ̀yin náà ẹ máa bọ̀ wá lójú òpó ayélujára kẹ́ẹ̀tẹ̀ ship FM òkè ò lórí Facebook, tó bá yẹ pé lórí Radio Garden ẹ tẹ ship 89.1 FM lórí Radio Garden. Ẹ sì tún lè tẹ abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ lójú òpó ayélujára náà ní ká ṣe kìnìún ọ̀hún papọ̀ ẹ̀ tántàwó ìjíǹtọ̀gbẹ̀rẹ̀. Abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ lórúkọ mi, lórúkọ ẹnìkejì mi. Ẹ̀yin ará lẹ mà kó ojúmọ́ o, ẹ kó ojúmọ́ mọ́ níbi gbogbo tẹ̀ tí ń gbọ́ ìkànnì ship 89.1 FM. Ìtura Olúwa ọmọ Adéníjì òun náà lórúkọ tèmi, gbogbo yín pátápátápátá òun náà la kí o. Lágbára Ọlọ́run afẹ́fẹ́ tó ń fẹ́ lásìkò yìí kò ní ṣọwọ́ òdì sí wa lára o. Bógo tí ń jẹ́ ẹja máa tọ́jú àwọn ọmọ wa lásìkò yìí tí wọ́n wà lásìkò ọlùdé yìí wá aṣọ òtútù fún wọn, gbómi ẹ̀kọ́ jẹ́ ọmọkọ́ láàárọ̀ àbí abẹ́rẹ́ ọmọkọ́ fi ẹ̀kọ́ nọmọ́nà fún onírọ́bọ́dì ẹ̀kẹ́ ẹgbẹ́ sọ̀hún kọ́ kí náà wá dàn. Lẹ́yìn ìgbà tá sórí ọmọ pé àwọn ọmọ wọn wà lọ́lùdé báyìí ẹ fáwọn ọmọ yín lẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ọmọkọ́ ọ̀nàmọ́nà èwo wá ń tọ́ wá tẹnumọ́nà èwo ń tọ́ tẹnumọ́nà. ọ̀nàmọ́nà kí ló dé? pé ẹ̀kọ́ mọ́ ń yíyẹn ní imọ́. múra sí yíyẹn ní imọ́. imọ́ tí bá ń yọ imọ́ tí ń yọ nímọ̀ nì. oyi mi mọ́ mo sì kọ́ máa nọmọ́ rẹ nà máa nà nọmọ́ náà. ẹ sá mọ̀ kókó ẹjọ́ àwọn ọmọ mọ̀kọ́ láàárọ̀ yìí ẹ mọ̀kọ́ epo kọ́ fún wọn bó bá sì gé pé tí èbó náà wọ́n rí ni ẹjọ́ wọn mú àwọn ọmọ àbí ẹ̀yin ọmọ lórúkọ ẹ̀yin ọmọ làáfin sọ̀rọ̀ láàárọ̀ èkó bad tí ẹ bá rí. ẹ tún fi búrẹ́dì dẹ́bì. búrẹ́dì síìpù ẹ fi gbé sọ omi síìpù náà tún wà. dẹ́bì bread. omi síìpù wà ẹ̀rọ omi síìpù kẹ́ ẹ pò gbogbo ẹ̀ la ní. tó káwọn nù ìròyìn ọ̀hún náà ni o ànífà kókò ṣòfò lábẹ́ bó ṣe lè wù kó mọ nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló fẹjú kẹkẹkẹ sí o kọ́lọ́run gbà wá ní orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ ètò ààbò tí ò rájájájá ìbẹ̀rùbojo ó gbalẹ̀ lẹ́yìn tí àwọn jàndùkú agbébọn tí wọ́n jí àwọn ẹ̀yà Fúlàní 6 ọ̀tọ̀ọ̀tọ̀ gbé ní ìpínlẹ̀ Kwara. Ìbẹ̀rùbojo ọ̀hún ló gbalẹ̀ ní ìlú kan tí wọ́n pè ní Ìjárà Ìṣin ní ìjọba ìbílẹ̀ Ìṣin ní ìpínlẹ̀ Kwara látàrí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé ní ìlú ọ̀hún láàárọ̀ ọjọ́ Ajé ọjọ́ 15 oṣù kejìlá yìí làwọn ajínigbé ọ̀hún yabo gá àwọn Fúlàní tí wọ́n sì jí àwọn ènìyàn 6 gbé lọ. Ọ̀gbẹ́ni Usman ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ òun ló bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀ nígbà tí ó ń sọ̀rọ̀ ó sọ wípé ní nǹkan bíi aago 5 ìdájí ọjọ́ Ajé ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ nígbà tí àwọn jàndùkú tí wọ́n yabo gá Fúlàní tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè kùkù kẹ̀kẹ́ àwọn ń gbọ́n ìró ìbọn tó ń dún nígà àwọn Fúlàní wọ̀nyí nígbà tí àwọn yóò bojú wò tí àwọn yóò bojú rí lẹ́yìn ìgbà tí kinní ọ̀hún rọlẹ̀ ni àwọn gbọ́ wípé àwọn Fúlàní 6 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti jí gbé sálọ. Ọ̀kan lára àwọn ọmọ bíbí ìlú náà tóun náà tún bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀ ìyẹn ọ̀gbẹ́ni Ṣẹ́gun ó jẹ́ kó di mímọ̀ wípé òtítọ́ ni ọ̀rọ̀ náà tí àwọn ajínigbé wọ̀nyí tí wọ́n yabo gá àwọn Fúlàní tó wà ní Ìjárà Ìṣin ní ìjọba ìbílẹ̀ Ìṣin ní ìpínlẹ̀ Kwara tí wọ́n sì jí àwọn ènìyàn ọ̀hún gbé sálọ. Kọ́lọ́run kó gbà wá ní orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ ètò ààbò èyí tí kò rájájájá. Ìwé ìròyìn Punch ló pọ̀ǹtì ẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún ó wà níbẹ̀ o ẹ lè mú kẹyẹ̀wò níbẹ̀. abẹ́rẹ́ kéré ǹjẹ́ o mọ̀ pé ọ̀rọ̀ wa lórílẹ̀‐èdè Nàìjíríà dàbí pé bí a bá tara lé ẹni lọ́pọ̀ a lè ríra láwọn gógó rárá o. bẹ́ẹ̀ lọ̀rọ̀ eléyìí tí ààrẹ orílẹ̀‐èdè Donald Trump tó ṣe fún àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà o nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí wà níbi tí orílẹ̀-èdè US wọ́n mà ti yọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú orílẹ̀-èdè tó lè takọ́sọ sí orílẹ̀-èdè wọn. Ààrẹ Donald Trump ló sọ̀rọ̀ yìí tó sì fi ohùn léde wípé látàrí gbogbo àwọn àyẹ̀wò àwọn iṣẹ́ ìwádìí tí wọ́n ti ṣe lọ́tún lọ́sì wọ́n ní wọ́n rí wípé àwọn nǹkan kan ń dúnkokò mọ́ ètò ààbò orílẹ̀-èdè US o wọn ò sì fẹ́ kí nǹkan dí ààbò orílẹ̀-èdè US lọ́wọ́ wọ́n ní pàápàá o àwọn aráàlú gbọ́dọ̀ wà lábẹ́ ààbò tó péye wọ́n ní ìdí èrè tí ààrẹ orílẹ̀-èdè US yìí
tó fi yan àwọn orílẹ̀-èdè 15 wọ́n ní àti orílẹ̀-èdè Nàìjíríà wípé lára àwọn orílẹ̀-èdè tí ò ní máa wo orílẹ̀-èdè wa for now ẹ wò ẹ̀yin yìí ẹ wà ń bẹ̀ ṣùgbọ́n orílẹ̀-èdè yòókù ọ̀wá dùn mí o bí ò ń ṣe orílẹ̀-èdè Nàìjíríà nínú ọ̀rọ̀ tí ó fi léde ní White House website tiẹ̀ níbẹ̀ ló ti kọ́ gbàngbàngbàngbàngbà ń bẹ̀ pé èmi ààrẹ Donald Trump ni mò ń dá àwọn orílẹ̀-èdè kan dúró láti má ṣe wọ orílẹ̀-èdè wa wọ́n ní látàrí ètò ààbò ní ìpínlẹ̀ ọ̀hún tó sì fohùn ọ̀hún léde ní ọjọ́ 16 oṣù kejìlá ọdún tí a wà yìí. Trump láìpẹ́ ní ọjọ́ 29 oṣù kẹwàá ọdún tí a wà yìí ló sọ̀rọ̀ sókè o lórí orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ lórí èsì tó fèsì wípé wọ́n pa àwọn ọmọlẹ́yìn kìrìsìtẹ́nì lórílẹ̀‐èdè Nàìjíríà o ó ní ẹ wò ó ìyẹn gangan àwọn ọmọlẹ́yìn kristi gangan ó ní ẹ wò ó òun gan ló bí kíní ọ̀hún tí wọ́n wá fi wò ó pé ṣé orílẹ̀‐èdè Nàìjíríà gan tó yẹ pómi àlàáfíà rẹ̀ ò sọmọ náà ṣé wọn ní wàá mọ dàlúrú níbi bí o wọn ní náà wọn bá fi rò ó wípé ẹ̀yin ọmọlédè Nàìjíríà á ti fún yín ìwé báyìí o lára àwọn orílẹ̀-èdè tí ò ní máa wọ orílẹ̀-èdè wa o ẹ̀yin náà wà lára rẹ̀ wọ́n ní wọ́n mà ka àwọn orílẹ̀-èdè míì wọ́n ka orílẹ̀-èdè míì náà eléyìí tó jẹ́ wípé wọ́n ní wọn ò ní máa wọ orílẹ̀-èdè ọ̀hún wọ́n ní orílẹ̀-èdè Pakistan wà ń bẹ̀ Burma Chad wọ́n ní Republic of Congo Equatorial Guinea wọ́n ẹ wò oríṣiríṣi Libya ń bẹ́ẹ̀ o Sudan ń bẹ́ẹ̀ lára àwọn orílẹ̀-èdè tí wọ́n ní wọn ò ní jẹ́ kí wọ́n wọ ibẹ̀ o Syria ló ń bẹ́ẹ̀ àti orílẹ̀-èdè Nàìjíríà ọlọ́wọ́ ẹ wò ó bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ ẹ lọ sínú ìwé ìròyìn Punch kẹlẹ́ mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. tó ti ọ̀rọ̀ yìí sá ó dùn ọ́ pọ̀. ó dùn mí o kò dùn mí bóòdù ṣe ní dùn mí. tó ti gbọ́n pálí pẹ́pẹ́pẹ́. ọlọ́pàá àti tara wa ni bàbá ti rí wa tán sí finish. bẹ́ẹ̀ ni sí finish ló farú ẹ̀. Ọlọ́run sí finish ni ó yá ní àmà wọ orílẹ̀-èdè rẹ̀ mọ́ ẹni ẹlẹ́ni. ó ní ètò ààbò Nàìjíríà wà lára àwọn orílẹ̀-èdè tó yẹ pé ọkàn àwọn ọ̀balẹ̀ lólórí. tọkàn rẹ̀ ọ̀balẹ̀ lólórí. Ọlọ́run gbà wá lórílẹ̀-èdè yìí tó ká tẹ̀síwájú o níbi ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìròyìn èyí tá à ń ṣí ní ìpele bí aṣọ yẹlẹ̀ iléeṣẹ́ àwọn ẹlẹ́ṣọ́ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Èkìtì wọ́n fi páńpẹ́ ọba mọ́ arákùnrin kan ẹni ọdún 28 èyí tó fi tipátipá jẹran síkú sí ọmọ kékeré ọmọ ọdún 7 ni wọ́n pe ọmọ ọ̀hún o àwọn ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn ni wọ́n ti fi síkùn òfin mọ́ arákùnrin kan èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ọlápàdé Ìfẹ́olúwa tó jẹ́ ẹni ọdún 28 ẹ̀sùn tí wọ́n fi kàn ní wípé ó ṣe kinní yẹn fún ọmọ ọdún 7 gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bó ṣe wí ìyẹn Adélẹ́yẹ Adéwálé òun ló jẹ́ kí ọ̀rọ̀ náà kó di mímọ̀ ní ìlú Adó Èkìtì nígbà tó ń bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀ gẹ́gẹ́ bó ṣe wí ó sọ wípé iléeṣẹ́ àmọ̀tẹ́kùn làwọn fi páńpẹ́ ọba mú arákùnrin náà ní ìlú Ìláwẹ̀ Èkìtì ní gúúsù ìjọba ìbílẹ̀ Èkìtì gẹ́gẹ́ bó ṣe fi ọ̀rọ̀ náà léde ó sọ wípé lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ ọ̀hún de gbàǹjarè tó sì di iṣu atayanyan àwọn ará àdúgbò ni wọ́n wọ́ arákùnrin ẹni ọdún 28 yìí àti ọmọ ọdún 7 yìí ni wọ́n wọ́ àwọn méjèèjì wá sí ọ́fíìsì àwọn ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Èkìtì ni wọ́n sì fi páńpẹ́ ọba mú wọn nígbà tí wọ́n ń fi ọ̀rọ̀ gbo ẹni náà lọ́fun pọ̀ wípé ṣé òtítọ́ ni ṣó o ṣe kinní ọ̀hún lóòótọ́ jẹ́wọ́ ní bòńkẹ́lẹ́ àní gbé ọ̀rọ̀ rẹ̀ síta ló bá jẹ́wọ́ ó ní òtítọ́ ni òun fi kinní sí kinní ọ̀hún ní ọ̀rọ̀ ọ̀hún kó tó di pé ó di iṣu àtàyàn yẹn ọ̀rọ̀ náà ni àwọn ènìyàn ìlú ni wọ́n ti fi fóònù wọn ká arákùnrin náà kalẹ̀ tí wọ́n sì ń jù káàkiri lórí ayélujára kó tó di wípé ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn tí ó tó di pé wọ́n fi páńpẹ́ ọba mọ́ wọ́n ti gbá a sí gbaga báyìí ó sì ti ń wò kánbónkánbó bí òkété inú ayanran ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde ẹ lè mú kẹyẹ wò níbẹ̀. àwọn ọlọ́pàá mà ti túyáyá wọ́n sì ti gbáradì fún ìwọ́de tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní àwọn fẹ́ ṣe ò ní òní gangan aṣáájú ìfẹ̀hónúhàn
tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ mọ̀ ti pínyamọ́ fún ọjọ́ òní gangan àwọn iléeṣẹ́ ọlọ́pàá mà ti pín àwọn ẹmẹ̀wà wọn káàkiri wọn ni láti lè jẹ́ kí wàhálà kóró wá pé o nígbà wọ́n bá ti rí àwọn ẹlẹ́ṣọ́ aláàbò nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ oníròyìn ní àná ọjọ́ ìṣẹ́gun níbẹ̀ ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ wò ó fún gbogbo ẹni tó bá lè fẹ́ dá rògbòdìyàn sílẹ̀ wọ́n ní nítorí ẹ̀ ni àwọn ò fi tú jáde o nítorí ìwọ́de tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n fẹ́ ṣe àwọn àjọ NLC ni wọ́n ti sọ̀rọ̀ wọ́n sì ti píyamọ́ òní ọjọ́rú Wednesday láti fi ṣe ìfẹ̀hónúhàn káàkiri wọ́n ní látàrí ètò ààbò eléyìí tó gbòde lórílẹ̀‐èdè Nàìjíríà àti bí ó ti jẹ́ wípé ó ti ń ṣe àkóbá fún àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà o nígbà tó tẹ̀ wájú agbẹnusọ fún àwọn àjọ NLC Benson Upa ló sọ eléyìí di mímọ̀ wípé ìfẹ̀hónúhàn náà wọ́n ní gbogbo orílẹ̀-èdè káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lónìí ni yóò ti wáyé o wọ́n ní àwọn ó sì ṣe o ǹjẹ́ o bá a bá wá ṣe ìfẹ̀hónúhàn ọ̀hún bó bá wá wù yín ẹ sọ pé nìkan ṣe kinní kan wọ́n ní ẹ wò ó bẹ́ẹ̀ bá bẹ́ bíbẹ́ là á bẹ yín o bẹ́ẹ̀ bá wú sí ẹnìkan kan tó jẹ́ òṣìṣẹ́ wọ́n ní ẹ wò ó ágùn lé ìyanṣẹ́lódì aláìní gbèdéke ni àbí bẹ́ẹ̀ lọ ṣe kinní kan o sí ẹnikẹ́ni tó jẹ́ òṣìṣẹ́ látàrí wípé ajáde àṣe ìfẹ̀hónúhàn wọ́n ní ẹ wò á gbé ìgbésẹ̀ tó jẹ́ pé ágùn lé ìyanṣẹ́lódì aláìní gbèdéke ni o gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ àwọn àjọ yìí wọ́n wá ṣe àlàkalẹ̀ bí àwọn ọmọ ẹgbẹ́ wọn ṣe ń kú wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ bíi olùkọ́ àgbẹ̀ àwọn tí ń ṣe àwọn oníkùsà àti oríṣiríṣi àwọn oníṣẹ́ ọwọ́ káàkiri wọ́n ní ẹ̀rí bí ètò ààbò ṣe ń dúnkokò mọ́ àwọn eléyìí ní ìjọba o ìfẹ̀hónúhàn tá a fẹ́ ṣe lónìí òun ni láti rí i wípé ẹ mójútó ètò ààbò orílẹ̀-èdè wa Nàìjíríà káàkiri ìpínlẹ̀ mẹ́rìndínlógójì tó wà o wọ́n ní ẹ wò ó ẹ tètè ṣe o kí ìjọba sì mójútó ètò ààbò ọ̀hún wọ́n ní bí ìjọba ọ̀bá wá mójútó ágùn lé ìyanṣẹ́lódì aláìní gbèdéke ni àní jẹ́ kẹ́ ẹ máa fi ojú àwọn òṣìṣẹ́ wa kẹ́ máa fi ráre ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ títẹ̀ lọ́mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Punch tó kà dákẹ́ òun lèmi náà ti rí ìròyìn ti ọwọ́ mi yìí o àwọn adìhámọ́ra ni wọ́n jí òṣìṣẹ́ tẹ́lẹ̀ rí fún iléeṣẹ́ aṣọ́bodè ni wọ́n jí gbé o ní ẹnu àlà ìpínlẹ̀ Ọ̀ṣun ìwé ìròyìn Punch ló ju ìròyìn náà jáde ìṣẹ̀lẹ̀ ìjínigbé kan ó mà ṣẹlẹ̀ ní agbègbè kan tí wọ́n pè ní Ọ̀rà ní ẹnu àlà ìpínlẹ̀ Ọ̀ṣun sí ìpínlẹ̀ Kwara gẹ́gẹ́ bí ìwé ìròyìn náà bó ṣe fi léde ẹni náà tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì àwọn aṣọ́bodè tẹ́lẹ̀ rí wọ́n pe orúkọ rẹ̀ ní Emmanuel Owólabí gẹ́gẹ́ bí agbẹnusọ fún àwọn agbègbè náà bó ṣe fi ọ̀rọ̀ náà léde fún àwọn oníròyìn ìṣẹ̀lẹ̀ ìjínigbé yìí òun ni ó ti sọ ogunlọ́gọ̀ àwọn ènìyàn ní agbègbè náà sínú ìpayínkeke àti àìbalẹ̀ ọkàn gẹ́gẹ́ bí àwọn ajínigbé ọ̀hún bí wọ́n ṣe jí arákùnrin bàbá ọ̀hún gbé ní iwájú ìta ilé rẹ̀ ìyàwó arákùnrin yìí òun ló ń sọ̀rọ̀ ti ìbànújẹ́ wọ́n pe orúkọ ìyàwó ọ̀hún ní Títílayọ̀ nínú ọ̀rọ̀ tó fi léde ó sọ wípé ọkọ òun ó ti parí iṣẹ́ òòjọ́ rẹ̀ ní ṣọ́ọ̀bù rẹ̀ tó sì ń bọ̀ wálé ó ní èmi tí mo jẹ́ ìyàwó mo ti wà nílé mò ń tọ́jú oúnjẹ alẹ́ láti jẹ́ kí n pèsè oúnjẹ alẹ́ fún ọkọ mi ó ní ṣàdédé nígbà tí mo tọ́jú oúnjẹ alẹ́ yìí tán ṣàdédé ni mo bẹ̀rẹ̀ sí ní gbọ́ ìró ìbọn ní ọ̀nà àbáwọlé wa ó nígbà tí a fi bojú wò tá a fi bojú rí wọ́n ti jí ọkọ òun gbé lọ o kọ́lọ́run gbà wá ìwé ìròyìn Punch ló Punch ìròyìn ọ̀hún jáde o ẹ lè mú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ó wà níbẹ̀. nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn eléyìí wà o níbi tí Ọlánípẹ̀kún ti ń ké sí gbogbo àwọn ọba tó wà ní apá ọ̀dọ̀ wa ń bí wọ́n ní ẹ wò ó ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá tí ẹ wà ní apá ọ̀dọ̀ wa yìí o wọ́n ní ẹ pè fún ìṣọ̀kan láàrin ara yín Wọlé Ọlánípẹ̀kún òun ni ó mà ti sọ̀rọ̀ yìí ó ní ẹ wò ó ẹ̀yin èèyàn gbogbo yín la máa ń ké sí ẹni tí ṣe ìkan lára àwọn adájọ́ àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà olóyè Wọlé Ọlánípẹ̀kún ló máa sọ̀rọ̀ yìí léde ní ọjọ́ ìṣẹ́gun àná tó sì ní gbogbo àwọn ọba tó wà ní South West wọ́n ní wọ́n gbọ́dọ̀ pè fún ìṣọ̀kan o láti lè jẹ́ kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan kó máa dàgbà sí ó sọ̀rọ̀ wúdi mímọ̀
lásìkò tí ó ṣe àbẹ̀wò sí Olúbàdàn sí ilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà ní ààfin Olúbàdàn tí ó wà ní ìlú Ìbàdàn. Wọ́n ní níbẹ̀ gangan ni ọmọ ti sọ̀rọ̀ yìí. Ọlánípẹ̀kun ló wá rọ gbogbo àwọn ọba, ó ní ẹ wò ó, ẹ jẹ́ ká lo ọlá àti ọrọ̀ eléyìí tí Ọlọ́run fún yín o, kí ẹ lò ó kí a fi gbé ìṣọ̀kan ró láàrin gbogbo àwọn ọba gbogbo ní orílẹ̀-èdè wa yìí, pàápàá jùlọ o ní apalẹ̀ Yorùbá wa yìí. Nígbà tó ń sọ̀rọ̀, ó ní ìjẹ́yìn òrí ni Ládọjà, ó jẹ́ ọ̀kan gbòógì, ó sì jẹ́ àwòkọ́ṣe o fún gbogbo orí adé ní ilẹ̀ Yorùbá yìí. Gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀ wájú, ó ní ẹ wò ó nínú ìwé ìtàn, ṣé ẹ mọ̀ wípé wọn ò lè gbàgbé rẹ̀ ni. Ó nítorí wípé iṣẹ́ tí Ládọjà ti bẹ̀rẹ̀ sí ṣe o, Ládọjà òun ni ó dàbí àwòkọ́ṣe fún gbogbo ọba tó yẹ kí wọ́n máa wò. Ó ní ẹ̀yin ẹ sì máa wò ó gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìjà láàrin àwọn Fúlàní, ó ní náà ní kí gbogbo àwọn ọba yìí kí wọ́n sì yanjú pátápátá. Nígbà tí Ọlánípẹ̀kun tó sọ̀rọ̀, ó ní kí wọ́n lo ọlá wọn, owó wọn tí wọ́n níhun, kí wọ́n lo ìrírí wọn, ó ní kí wọ́n fi ṣiṣẹ́ o bí ìlú ó ṣe máa dàgbà sí ní ọ̀rọ̀ ọ̀hún eléyìí tí Ọlánípẹ̀kun sọ. Ó wá sọ̀rọ̀, ó ní ẹ̀yin ẹ wo ẹni tí í ṣe Olúbàdàn tilẹ̀ Ìbàdàn yìí, ó ní pẹ̀lú owó tó ní àti ìrírí tó ní gẹ́gẹ́ bí ẹni tó ti gbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ó ní sẹ́nítọ̀ àti ẹni tó mọ̀ nípa ìdókòwò, ó ní ẹ̀rí pé kíní ọ̀hún tí ń wúlò báyìí lọ́wọ́ tẹ̀ ẹ́ wájú. Ó ní gbogbo àwọn ọba ní ilẹ̀ Yorùbá wa yìí, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀, ẹ jẹ́ wà ní ìṣọ̀kan o, ẹ̀yin orí adé, ẹ̀yin ọrùn ìlẹ̀kẹ̀, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká sì ṣe gbogbo nǹkan pẹ̀lú ìṣọ̀kan kí agbègbè wa o eléyìí tá à ń darí kó bàa lè tẹ̀ ẹ́ wájú. Nígbà tí Ládọjà náà máa fèsì, Ládọjà lórí Ọlánípẹ̀kun ṣàpèjúwe gẹ́gẹ́ bí agbẹjọ́rò àgbà eléyìí tí ó mà ní ìbẹ̀rù Ọlọ́run nínú. Ó wá kí i dáadáa fún ipa rẹ̀ tí ó ń kó, ó sì sọ wípé wò ó yóò máa jú ọ ṣe ni ó sì máa mọ̀ ọ́ ṣe ni o. Ní bàbá náà ṣàdúrà fún un, ṣùgbọ́n kókó ìròyìn ọ̀hún ni wípé kí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá yìí kí wọ́n fi ìṣọ̀kan ṣe kí gbogbo ẹ̀ kó lè rí bó ṣe yẹ kó rí. Ẹ̀yin fẹ́ ṣèrè lọ sínú ìwé ìròyìn Punch kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. Jẹ́ ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa báyìí. Ìgbà tá a bá padà dé, a ó máa tẹ̀síwájú lórí ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìròyìn èyí tí a mú wá ṣe tí ìgbọ̀yìn ẹ kú kalẹ̀. late Madam Charity Olúchi Adigun ní ògbóná sùn nínú Olúwa ní ọjọ́ kẹrìnlá oṣù kọkànlá ọdún 2024 14/11/2024 tí a sì fi eérú fún eérú ní ọjọ́ kejìlélógún oṣù kọkànlá 22/11/2024 ṣé ìbùkún ní ìrántí olódodo orúkọ ènìyàn búburú ni ó rà ló mú kí àwọn ọmọ màmá pàmọ̀pọ̀ mú ọjọ́ kọkàndínlógún oṣù kejìlá 19/12/2025 fún ayẹyẹ ṣíṣe ìnáwó òkú àti ṣíṣe ìrántí ọdún kejìlélọ́gbọ̀n tí bàbá wa M. Ọládìkún ti dágbére fáyé àgbà ọ̀jẹ̀ nínú olóṣèlú àti olùdókòwò tó dáńtọ́ nígbà ayé wọn Àdìgún ẹlẹ́ja. Ìsìn fún ayẹyẹ yìí á wáyé ní First Baptist Church Ìṣàòkèwò ní dédé aago 10 òwúrọ̀ 10 a.m. prompt tí wẹ̀jẹ̀wẹ̀mọ́ á sì tẹ̀lé ní Wilmary Event Center along Kájọlá Local Government Secretariat Road Òkèwò. Mama Charity Olúchi Adigun, Mama Lanre, Mama Àrínọlá, Mama Afọlábí, Mama Níyì máa sinmi láyà Jésù Olùgbàlà. Lanre Adigun fún gbogbo ẹbí. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí lórúkọ gbogbo ọmọ bíbí àti olùgbé ìlú Tápà. Ó ní akéde àwọn ètò tí a ti là kalẹ̀ fún ayẹyẹ ọdún kan ìgbàdé ọba wa His Royal Majesty ọba Sunday Títílóyè Oyèkànmí Abíọ́jẹ̀ 1 Eléǹpé ti ìlú Tápà tí yóò máa wáyé lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ kọkàndínlógún oṣù kejìlá ọdún 2025 19 December 2025 ní pápá ìṣeré Community High School Tápà níjọba ìbílẹ̀ Àríwá Ìbàràpá ní dédé aago 10 òwúrọ̀ 10 a.m. prompt. Níbẹ̀ la ó sì ti máa fi oyè
dá àwọn èèyàn pàtàkì lọ́lá bẹ́ẹ̀ la sì tún ṣe ìfilọ́lẹ̀ àti ìkówójọ fún kíkọ́ ààfin ìgbàlódé. Aṣojú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn lọ́balọ́ba, orí adé ọrùn lẹ̀kẹ̀, lẹ́ẹ̀kan àtàwọn èèyàn pàtàkì ni yóò wà níbi ayẹyẹ ọdún kan ìgbadé ọba wa His Royal Majesty Ọba Sunday Títílóyè Oyèkánmi Abíọ́jẹ́ àkọ́kọ́ Eléǹpé tìlú Tápà. Àwọn ìgbìmọ̀ tó ń ṣe kò kárí ayẹyẹ Planning Committee ló ń kéde. Èmi Honorable Nurudeen Ajíbọ́lá tí àwọn èèyàn tún mọ̀ sí Kánù ń fi àsìkò yìí kí gbogbo ọmọ bíbí àti olùgbé ìlú Tápà kú oríire ayẹyẹ àjọ̀dún ọdún kan ìgbadé ọba wa His Royal Majesty Ọba Sunday Títílóyè Oyèkánmi Abíọ́jẹ́ Eléǹpé tìlú Tápà eléyìí tí yóò wáyé lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 19 oṣù kejìlá 19 December 2025 ní pápá ìṣeré Community High School Tápà tó wà níjọba ìbílẹ̀ Àríwá Ìbàràpá ní déédé aago 10 òwúrọ̀. Níbẹ̀ la ó ti máa ṣe ìfilọ́lẹ̀ àti ìkówójọ ní mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta 500 million naira fún kíkọ́ ààfin ìgbàlódé tí a ó sì máa fi oyè olórí ọ̀dọ́ tìlú Tápà dá Honorable Alábí Nurudeen Ajíbọ́lá lọ́lá àti àwọn ọ̀tọ̀kùlú míì tí wọ́n máa jẹ oríṣiríṣi oyè. Kábíyèsí kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ káṣẹ́ pẹ́ lẹ́nu àsìkò yín á túbọ̀ tù wá lára àmì àṣẹ. Olùkéde ni Honorable Nurudeen Ajíbọ́lá táwọn èèyàn tún mọ̀ sí Kánù. Mo tún gbọ́rọ̀ àgbàdé o. Ẹ jẹ́ tí ẹ gbọ́. Ṣé àgbà ní bá ní tòlú ọmọdé ní bá ní túnlé bàbá ẹni ṣe? Èyí ló mú ẹgbẹ́ àgbàlagbà àtàrúgbó lágbàáyé ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ìdarí àti àkóso ẹni ọ̀wọ̀ Ìṣọ̀lá Ezekiel Adémọ́lá pẹ̀lú alága ẹni ọ̀wọ̀ ọ̀mọ̀wé Toríọlá tó fi mọ́ gbogbo ìgbìmọ̀. Wọ́n fi àsìkò yìí kí gbogbo ọmọ ẹgbẹ́ àgbàlagbà àti arúgbó láwọn ìjọba ìbílẹ̀ 9 tá a ta gbòǹgbòdé nípínlẹ̀ Ọ̀yọ́ fún ìpalẹ̀mọ́ àjọ̀dún ẹgbẹ́ àgbàlagbà àtàrúgbó lágbàáyé tó ti ayẹyẹ ọdún kejì ìkójáde ẹgbẹ́ wa tí yóò wáyé láwọn ibùdó ìpàdé wa nínú oṣù kínní ọdún 2026. Ẹgbẹ́ àgbàlagbà àtàrúgbó ló ń ṣèrànwọ́ fún àwọn arúgbó tó sì ń fòpin sí ìdẹyẹsí àwọn àgbàlagbà àtàrúgbó lọ́jọ́ ogbó wọn. Bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ sí nípa ẹgbẹ́ yìí ẹ lè pè sórí 0803-851-7422 0803-851-7422. Ọjọ́ gbogbo owó jalẹ̀ o. bí à ń rebi àdánilógún ọdún bá ń ràjò àdánilọ́gbọ̀n oṣù àgbà oyè aṣíwájú gbogbo ìlú wa Elijah Adéọjọ́ Ọ̀jẹ́yínká ó lọ nílẹ̀ yìí kò dágbà kan. bí a bá ń jó bí a bá ń jọ̀dún bí a bá ń fi tan ewúrẹ́ yẹ ká o ká má gbàgbé pé àti kó lájẹ láyé o. bí ètò ìsìnkú yóò ṣe lọ rèé ọjọ́ kejì oṣù kejìlá ní service of song nílé wọn tó wà ní nọ́mbà 14 Mahmudu Bada Street Ìbímù ní ìlú Èkó ní déédéé aago 4 ìrọ̀lẹ́. Ọjọ́ Friday December 19 ní wake ní ilé wọn tó wà ní ìlú Ìlúà ní ìjọba ìbílẹ̀ Kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní déédéé aago 4 ìrọ̀lẹ́. Saturday December 20 ní ìsìn ìdágbére fún aṣíwájú ìlú Ìlúà Elijah Adéọjọ́ Ọ̀jẹ́yínká yóò wáyé nínú ilé ìjọsìn Salem Baptist Church ìlú Ìlúà ní aago 11 òwúrọ̀. Fífi ìyókùn ara bàbá fún erùpẹ̀ yóò wáyé ní kété tí ìsìn bá ti parí ní Balógun compound ìlú Ìlúà. Ìjọ ẹni ọmọsìn ló bímọ yóò gbìnàyà ní Ansarudeen Primary School ìlú Ìlúà. Aṣíwájú ìlú Ìlúà Elijah Adéọjọ́ Ọ̀jẹ́yínká. Ẹ̀yin lọmọ pẹ́ńpẹ́ tá a fi tilẹ̀kùn ọ̀tẹ̀. Ọmọ aríkùn gbọ̀rọ̀ má ríkùn gbébi sí. Ayọ́ bí à ń nù. Àwọ̀fẹ́lẹ́ bonú kò jẹ́ ká ríkùn ẹni tí ń ṣe ni. Ọmọ àtẹ̀ẹ́tẹ̀ẹ́ òbínú. Àtàpẹ́tẹ́ iná omi. Àkátí gbára rẹ̀ bí òòṣà. Amúni ló lè má mọ ohun tí ń ṣe ni. Ìpàdé tún dojú àlá ó di bí ẹni ń jọ ni. Ọmọ Balógun sùn ń ré o. Mrs. Dorcas Adéjọkẹ́ Sàlámì ló ń kéde. Mo tún gbọ́rọ̀ àgbàdé o. Ẹ jẹ́ tí ẹ gbọ́. Ṣé àgbà ní. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. dídùn ní ìrántí olódodo lónìí ọjọ́ 17 oṣù kejìlá ló pé ọdún 6 gẹ́rẹ́gẹ́ tí bàbá wa olóyè ọ̀jẹ́bíyì John Ọbágbáròyé baálẹ̀ ìlú Gbógà Ìṣẹ́milé tí wọ́n fi wá sílẹ̀ lọ. Òní gan ló pé ọdún 6 tí bàbá wa tí wọ́n fi wá sílẹ̀ lọ. Ìyẹn bàbá wa olóyè ọ̀jẹ́bíyì John Ọbágbáròyé baálẹ̀ ìlú Gbógà Ìṣẹ́milé níbi tí bàbá tí wọ́n fi àdàgbà ayé rọ̀ sí
àwọn ọmọ àti ọmọ ọmọ wọ́n ti ń lò yókùn lọ sùn ún rí o. Honourable Chief Johnson Ọ̀jẹ́bíyì ló ń kéde fún gbogbo mọ̀lẹ́bí. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Iléeṣẹ́ Ralac Ventures wọ́n ń lo àsìkò yìí láti rán gbogbo ènìyàn ìlú Òkè-ò àti agbègbè rẹ̀ létí wípé ilẹ̀kùn iléeṣẹ́ àwọn ó sì ṣe kalẹ̀ gbayawo fún gbogbo àwọn ènìyàn tí wọ́n fẹ́ ṣe àmúlò máṣíìnì titun ìgbàlódé yìí, èyí tó ń bá ní wá ojútùú àti ọ̀nà àbáyọ sí àwọn kùdìẹ̀kudiẹ tó ń bá ní fínra nínú àgọ́ ara ẹni, bíi ká má rí kaṣin apá lò bó ṣe tó àti bó ṣe yẹ, kí kaṣin ẹsẹ̀ kó máa faniṣo, kí àyè kan kó máa jẹ́ ìṣòro nínú àgọ́ ara ọmọ ènìyàn. Iléeṣẹ́ Ralac Ventures wọ́n ní àwọn wà ní ìlú Òkè-ò báyìí pẹ̀lú máṣíìnì yìí wípé kẹ́ ẹ wá lo máṣíìnì yìí o kí ó lè bá yín wá ojútùú àti ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni egbòogi tẹ́ lò sí àwọn kùdìẹ̀kudiẹ yìí òun náà tún wà ní sẹpẹ́, èyí tí ó jẹ́ kí àlàáfíà ara yín kó dúró bó ṣe tó àti bó ṣe yẹ. Iléeṣẹ́ Ralac Ventures wọ́n ń wá àwọn òṣìṣẹ́ tó lè bá wọn ṣiṣẹ́ ní iléeṣẹ́ wọn tó wà ní Ìṣẹ́yìn, wọ́n ń wá òṣìṣẹ́. Iléeṣẹ́ wọn tó wà ní ìlú Òkè-ò wọ́n ń wá òṣìṣẹ́. Bẹ́ẹ̀ ni àwọn òṣìṣẹ́ yìí wọ́n gbọ́dọ̀ mọ ìwé kọ, wọ́n sì gbọ́dọ̀ mọ̀ ọ́ kà dáradára. Ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pèsè fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ Ralac Ventures 080-8778-4592 080-8778-4592. Bẹ́ẹ̀ ni gbogbo àwa tá a fẹ́ jẹ́ alágbàtà ní iléeṣẹ́ Ralac Ventures, ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè wọ́n sí 090-2724-9106 090-2724-9106. Iléeṣẹ́ Ralac Ventures ó wà ní ìlú Ìṣẹ́yìn ní ìyànà ojú bàbá lókè ayọ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀ka iléeṣẹ́ wọn wà ní ìlú Òkè-ò lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú Ìṣẹ́yìn yìí tó wà ní ìlú Òkè-ò nílé bàbá Akíntọ́lá. Ẹ̀ka iléeṣẹ́ wọn ó tún wà ní ìlú Àgọ́ Àrẹ lẹ́gbẹ̀ẹ́ gáràjì Àgọ́ Àrẹ. Iléeṣẹ́ Ralac Ventures ló wí pé àìsàn kò ní fi àgọ́ ara wa ṣe ibùgbé o. ẹ tẹ́tí sí ìkíni pàtàkì yìí. Gbogbo ẹbí màmá Aishat Adébísí Àyọ̀ká tí gbogbo ènìyàn mọ̀ sí ìyá aláwàásùn wọ́n fi àsìkò yìí kí àwọn ènìyàn wọ̀nyí, àwọn èèyàn láti ilé Màsà Òbòdè Òkè-ò, ilé Abẹ́lẹ́mọ̀rẹ́ Ọ̀gá Òkè-ò, ilé Onílé Odò Ìsàlẹ̀ Alúbọ́, àwọn àna wa láti ilé Ọ̀tún Ayétòrò, ẹbí ará àti ojúlùmọ̀ tí wọ́n wá síbi ìsìnkú màmá wa Aishat Adébísí Àyọ̀ká tí a ṣe ní kòpẹ́kòpẹ́ yìí. Wọ́n wá ń ṣe ládùúrà wípé ọmọ rẹ̀ ni yóò gbẹ̀yìn tàwa náà. Àmín. Olùkéde Mutiat ọmọ Àtẹ́rẹ́ Àṣìòkè-ò àti gbogbo ẹbí lápapọ̀. Ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ìròyìn wa ó ń sún sápá àwájú. Àwọn orí adé, àwọn ọrùn ìlẹ̀kẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní ìlú Àbújá ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn fi ọwọ́ ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sọ̀yà gbìgbìgbì pẹ̀lú Wike. Àwa ń bẹ lẹ́yìn yín bíi kí ẹ máa ń sọ níwájú. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wé ìwé ìròyìn Vanguard ló fa ìròyìn náà jáde. Àwọn ọba aláyé ní ìlú Àbújá àti agbègbè rẹ̀ ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé Tinubu máa báṣẹ́ rẹ̀ nìṣó. Bẹ́ẹ̀ ni àwọn ó ṣàtìlẹ́yìn fún bàbá láti jẹ́ kí bàbá kó tún dìbò wọlé lẹ́ẹ̀kejì kó sì tún jókòó pìrà lórí àga ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2027. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n fi síta, ọ̀kan lára àwọn aṣojú agbègbè náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní ọ̀gbẹ́ni Adamu Abdullahi, òun ni ó jẹ́ kí ọ̀rọ̀ náà kó di mímọ̀. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn orí adé wọ̀nyí ní ìlú Àbújá ni wọ́n ń ṣe àtìlẹ́yìn fún ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Nínú ọ̀rọ̀ orí adé kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Alhaj Usman Unga Umpe ni ó ti gbé oríyìn fún ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wípé bí ọmọ ni ọmọ ṣe, ọmọ ọkọ ò gbọ́dọ̀ ṣe bí ọmọ àlè.
àti wípé ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá yẹn àwọn ọmọ tó jẹ́ títí ìlú Àbújá tí bàbá ṣe ń fa ọwọ́ wọn sókè bí irú àsìkò tá a wà yìí bàbá ń fún wọn ní iṣẹ́ ìjọba àpapọ̀ ṣe fún ìdí èyí àwa ṣàtìlẹ́yìn fún Tinubu kí Tinubu kó tẹ̀síwájú a ó sì dìbò fún gan pẹ̀lú láti wọlé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2027 ìwé ìròyìn Vanguard ló fa ìròyìn náà jáde ẹlẹ́mu kẹyẹ̀wò níbẹ̀. Daily Post ló post eléyìí síta ò níbi tí olóyè kan nínú ẹgbẹ́ òṣèlú ADC ti fariwo ta o ó ní bí Yàyà Bello ṣe lẹ́tọ̀ọ́ tó rìn tó ń lọ tó ń bọ̀ bẹ́ẹ̀ ló yẹ kí Màlàmí náà mọ̀ máa rìn o ó sì máa lọ bọ̀ olóyè kan nínú ẹgbẹ́ òṣèlú ADC dókítà Laden Saliu ló mọ̀ sọ̀rọ̀ yìí wípé ìjọba àpapọ̀ ni wọ́n ń lo àwọn àjọ EFCC wọ́n ní láti máa fi dúnkokò mọ́ àwọn ẹgbẹ́ olóṣèlú alátakò tó sì sọ wípé ó jẹ́ ìdájọ́ tí kò bójúmu nígbà tó ń sọ̀rọ̀ níbi lójú òpó amóhùnmáwòrán Daily Trust TV News níbẹ̀ náà ni dókítà wọn tó ti sọ̀rọ̀ ó ní ẹ wò ó ẹni tí ó ti gbà kan jẹ́ attorney general ti ìjọba àpapọ̀ Abubakar Malami ó ní ó yẹ kẹ́ ẹ tóun náà sílẹ̀ ó yẹ kóun náà máa rìn lọ kó máa rìn bọ̀ ó wá ṣe àpèjúwe ẹni tí ó ti gbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Kogi gómìnà Yàyà Bello ó ní Yàyà Bello náà àwọn ẹ̀sùn tẹ́ màkà sí wọ́n máa pọ̀ gan-an ni ṣé bí Yàyà Bello ẹ fílẹ̀ tóun náà ń fẹsẹ̀ rìn ó sì ń jáde ó ń lọ ń bọ̀ kí ló wá ṣẹlẹ̀ tẹ́ ṣe lè ń fún Yàyà Bello tẹ́ lè ṣerú ẹ̀ fún Màlàmí níbẹ̀ ló sọ ó wá ní ìdí o tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ fún Yàyà Bello ó nítorí wípé Yàyà Bello jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní ọ̀rọ̀ ọ̀hún tó mà sọ ó ní ẹ wò ó ṣẹ́rí kíkí ní ọ̀hún kó lè jẹ́ ìpín dọ́gbandọ́gba ẹ yọ̀ǹda Màlàmí náà kóhun náà máa jáde ẹjọ́ jáde má fi sáàmọ́ ẹ má fi sínú gbàgà o ọ̀rọ̀ ọ̀hún ní ìkan lára àwọn olóyè nínú ẹgbẹ́ òṣèlú ADC sọ o tó sì ń sọ wípé ẹ yọ̀ǹda Màlàmí náà kóhun náà máa rìn lọ́kọ́ máa lọ bọ̀ ṣe bí Yàyà Bello náà ṣé bóun náà lẹ́jọ́ nílé ẹjọ́ tó sì jẹ́ wípé ẹ yọ̀ǹda rẹ̀ ó ní free movement ó ń lọ ó lè lọ síbikíbi tó bá wù ú nítorí wípé ó wà nínú ẹgbẹ́ òṣèlú APC èmi kàn mọ́ kọ ìròyìn ọ̀hún o ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta ẹ lọ́ọ́ mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló ti jáde wá o ìyá orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu ló ti ṣe ètò ìkúnlọ́wọ́ àti ìgbárùkùtì fún àwọn àgbàlagbà ní ìpínlẹ̀ Èkìtì eléyìí kò ṣẹ̀yìn láti fi ìrètí ọ̀tun sétí wọn àti láti pa wọ́n ní ẹ̀rín ayọ̀ bí a ṣe ń wọnú ọdún tuntun obìnrin àkọ́kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu ló ti ṣe ètò ìrànlọ́wọ́ owó àti ìgbárùkùtì fún àwọn obìnrin tó dín díẹ̀ ní 300 níye ní ìpínlẹ̀ Èkìtì gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe fi léde owó tí ìyàwó ààrẹ tó fún àwọn àgbà obìnrin yìí ní 200,000 náírà gẹ́gẹ́ bó ṣe wí 200,000 náírà ètò náà ló ní ṣe pẹ̀lú fífi ìrètí ètí sí etí wọn àti láti jẹ́ kí ohun gbogbo kó rọrùn ṣe fún wọn. ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní ìyàwó ìpínlẹ̀ Èkìtì ìyàwó gómìnà ìpínlẹ̀ Èkìtì ló ṣojú fún ìyẹn Olúyẹmí Oyèbámijí nínú ètò náà láti fi ṣe àtìlẹ́yìn fún àwọn àgbà obìnrin àti láti jẹ́ kí wọ́n mọ̀ wípé ọjọ́ alẹ́ wọn ó ní ṣe pẹ̀lú kí wọ́n máa dunnú tí wọ́n sì pe àkòrí ètò náà ní Finding Joy in Old Age. Nínú ọ̀rọ̀ náà ètò náà ni wọ́n ti gbé káàkiri gbogbo ìpínlẹ̀ tó so orílẹ̀-èdè Nàìjíríà papọ̀ pẹ̀lú olú ìlú ilẹ̀ wa ìlú Àbújá. Àwọn obìnrin káàkiri pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ìyàwó ọlọ́pàá àwọn náà wọ́n ní ẹ̀tọ́ sí i. Nínú ọ̀rọ̀ tí wọ́n jẹ́ kó di mímọ̀ fún àwọn oníwèé ìròyìn Punch wọ́n sọ wípé ètò náà ni ó dára láti jẹ́ kí àwọn àgbà obìnrin kí wọ́n mọ̀ wípé ó yẹ kí wọ́n máa dunnú ní ọjọ́ alẹ́ kì í ṣe wípé kí wọ́n máa fajúro tàbí kí wọ́n máa rówó ná kí wọ́n máa rí owó lò. Eléyìí yóò jẹ́ kí wọ́n tún rí owó fi ta nǹkan tí wọ́n bá ń tà. Ìdí rẹ̀ o tí ìyá orílẹ̀-èdè Nàìjíríà tó fi gbé ìgbésẹ̀ yìí ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde
ẹ lè mú kẹyẹ wò níbẹ̀. lórí ọ̀rọ̀ àpábíò àwọn kan ló máa ń gbé àwọn ìròyìn òfegè kiri wípé ara rẹ̀ ò dá tí wọ́n sì ń kéde ikú rẹ̀. àpábíò ló mà ti fohùn lédè ó ní ẹni tí í ṣe ààrẹ ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà Godswill Akpabio ló mà ti kọ àhesọ ọ̀rọ̀ kan eléyìí tí àwọn èèyàn sọ nípa rẹ̀ wípé ó ṣàìsàn ráńpẹ́ wọ́n ní wọ́n sì ti gbé lọ sí ìlú Lọ́ńdọ̀nù níbẹ̀ ló mọ̀ ti jáde tó sì ń yapá tó yẹsẹ̀ níbi fọ́nrán kan tó fi síta lásìkò ìpàdé àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà lánàá ọjọ́ ìṣẹ́gun fọ́nrán ọ̀hún tó ti ń jàròyìn táwọn èèyàn sì ń sọ̀sọ́kùsọ kiri nígboro ayé o wọ́n ní ó mà ti di tọ́rọ́ fọ́kálẹ̀ ó ti kún gbogbo ojú òpá ìlújára kódà wọ́n ní ní àwọn ìwé ìròyìn kọ̀ọ̀kan àwọn kan mọ̀ tún fi síbẹ̀ wọ́n ní Akpabio ni wọ́n sọ wípé ní oṣù yìí níbẹ̀rẹ̀ oṣù yìí ní Akpabio mà lulẹ̀ ni wọ́n ní ojú ẹsẹ̀ wọ́n bá gbé gidi gan sínú ọkọ̀ ojú òfurufú ti aládàáni kan o wọ́n ní wọ́n gbé sínú ẹ̀ wọ́n sì gbé lọ sí orílẹ̀-èdè Lọ́ńdọ̀nù láti lọ ṣe ìtọ́jú rẹ̀ ìròyìn ọ̀hún ló sọ wípé ẹ wò ó ààrẹ ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà ò ṣubú o kò sì sí nǹkan kan eléyìí tó ṣe kódà àwọn tiẹ̀ tún sọ wípé ní ọjọ́ kẹwàá oṣù tí a wà yìí òun ni ó mọ̀ ṣubú wọn ni tó sì jẹ́ pé ojú ẹsẹ̀ ni wọ́n lo private jet láti fi gbé lọ sí orílẹ̀-èdè London wọ́n ní private jet òun ni olówó bílíọ̀nù ọ̀hún Aliko Dangote tí ó pèsè fún wọn pé kán fi gbé lọ ẹ̀wẹ̀ nínú fọ́nrán kan eléyìí tí ó ń jàròyìn àti ọ̀rọ̀ kan tí wọ́n sọ ò níbi ìpàdé àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà tó wáyé lánàá ni wọ́n bá sọ̀rọ̀ àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà ní àwò irú ọ̀rọ̀ kọ́rọ̀ wo nù irú ọ̀rọ̀ kọ́rọ̀ wo leléyìí ẹni tí í ṣe nọ́mbà 3 citizen ni ẹ wá parọ́ bàǹtàbàǹtà wọn lórílẹ̀‐èdè wa yìí wípé nǹkan ṣe o wọ́n ní nǹkan ò ṣe Akpabio kò sí nǹkan kan tí ń ṣe Akpabio wà lálàáfíà o bẹ́ẹ̀ ni àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà yìí ni wọ́n bá ti gbé ọ̀rọ̀ kan o òun kálukú bá dìde wọ́n ní ẹ wò ó à ń ké sí yín báyìí ní òrì ìbádùn tí wọ́n ní wò ó tètè sórí gbogbo àwọn tó ń gbé fọ́nrán ọ̀hún kí lójú òpó ayélujára wọ́n ní ẹ ṣàwọn lọ́kọ̀ọ̀kan léjèèjì níbi tí ọ̀rọ̀ ọ̀hún ti wá ẹ tán pọ́pín ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ bá wá ti tán pípẹ́ ẹ wò ó ṣe é pa ẹ̀ mú wọn lásán o ìjà tó bá tọ́ tó jẹ fún wọn lábẹ́ òfin òun ni wọ́n fi jẹ́rúfẹ́ àwọn tó bá ń gbérú ìròyìn burúkú bẹ́ẹ̀ kiri o wọ́n ní nǹkan kò ṣe Akpabio wà láyọ̀ àti àlàáfíà ìwé ìròyìn Punch ló fà á sí tẹlọmú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló ti jáde wá iṣẹ́ ìwádìí bẹ̀rẹ̀ ní pẹrẹu lẹ́yìn ìṣẹ̀lẹ̀ iná tó ṣẹlẹ̀ ní ọjà ńlá kan ní ìpínlẹ̀ Gombe ìjọba ìpínlẹ̀ Gombe wọ́n ti pa á láṣẹ báyìí o wípé kí iṣẹ́ ìwádìí tó fẹsẹ̀ rinlẹ̀ kó bẹ̀rẹ̀ ní pẹrẹu lórí ìṣẹ̀lẹ̀ làlúrí èyí tó ṣẹlẹ̀ tó sì jẹ́ wípé ọjà ńlá kan ní iná ọ̀hún ló jó gúrúgúrú o tó sì dá ọ̀pọ̀lọpọ̀ àwọn babalájé ìyálọ́jà tó dá wọn ní gbèsè ọjà ọ̀hún ni wọ́n pe orúkọ rẹ̀ ní Kanṣuwa Kantako gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n sọ wípé ọjà ọ̀hún tóbi púpọ̀ ní ìpínlẹ̀ náà wọ́n ní àwọn ìyálọ́jà àwọn babalọ́jà àwọn ti ṣọ́ọ̀bù wọn tí wọ́n sì ti lọ lé o kó tó di wípé ìṣẹ̀lẹ̀ ní ọ̀hún ṣẹlẹ̀ ní òru mọ́jú ọjọ́ ajé gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe fi léde eléyìí ló ṣẹlẹ̀ tó sì jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ òǹtajà ní ọjà náà ó dá wọn ní gbèsè kọ́lọ́run kó gbà wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ọ̀gá àgbà tó tún jẹ́ adarí ìròyìn fún ìpínlẹ̀ náà tó fi léde Ismail Mumil òun ni ó jẹ́ kí ọ̀rọ̀ náà kó di mímọ̀ wípé gómìnà ìpínlẹ̀ náà ó ti pa wọ́n láṣẹ láti ṣe iṣẹ́ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ náà àti nǹkan tó ṣokùnfà rẹ̀ ìwé ìròyìn Punch ló Punch ẹ lè mú kẹyẹ̀wò níbẹ̀. ó já gbé súnmọ́ àwọn aráalé torí aláwọn iṣẹ́ ta fẹ́ jẹ́ níwájú. a ti dé abala tí ẹ ti bá wa dá sí báyìí ìròyìn tá a kà òun ni ká ẹ bá wa dá sí ní abala tá a dé yìí 070 47 7064 070 47 7064. Hello, ẹ káàárọ̀ o. Hello, ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ sa orúkọ yín o. Orúkọ mi ni àlejò lówó láti ìlú Ìwérelé. À ń gbọ́ yín sà. Ẹ̀kọ́ tí mo fẹ́ dá sí lórí ọ̀rọ̀ Yàyà Bello tí òfin ò pé kó má káàkiri tó mú káàkiri tó ń jáde káàkiri bó ṣe wù ú tí wọ́n sọ wípé Màlàmí náà lẹ́tọ̀ọ́ láti máa jáde káàkiri. Ṣé mo wípé òfin àwọn EFCC yẹn lójú tèmi ó ní ẹgbẹ́ tí máa mú ọlẹ́gbẹ́ tí mú Nàìjíríà ò ní bàjẹ́ máa ń sàlà.
070477064 070477064 lójú òpó tí ẹ fi bá wa pẹ̀kẹ́lù. ẹ̀lú ẹ̀ káàárọ̀. ẹ̀lú ẹ̀ káàárọ̀ ẹ pé tó ní sẹ́sí pẹ̀pẹ̀ mọ̀ níbàjẹ́ o. àmín o. orúkọ mi ni Saidi rédíónìkì láti Ṣakí. nípa ọ̀rọ̀ àwọn tó máa ń gbé àhesọ káàkiri pé lámọyín kú lágbájá kú irú nǹkan bẹ́ẹ̀ kò yẹ kó máa wáyé o. ó yẹ kó tọpinpin ṣe àpábíyè yìí kó sì mọ ibi tí irú nǹkan bẹ́ẹ̀ ti máa ń wá kó wá fòpin sí. ṣùgbọ́n mo á rọ àwọn ìjọba wa náà ó jẹ́ pé tára ẹnìkan ò bá ti yánu wọn ó dì lóyìnbó fẹ́rẹ́ jẹjẹ jẹ́ máa ń sọ ìrọ́kùsọ̀ ń pa àwọn kan dákun gbé ọsítù tó ń lọ lọ́hùn yẹn wọ́n bíúdì irú rẹ̀ síbí nítorí inú ìròyìn sì wọ́n ka pé olówó ló gbé sílẹ̀ kalẹ̀ tí wọ́n fi gbé wọn lọ fún ọkọ̀ ọsítù yẹn náà sí Nàìjíríà pé kó fáwọn akálíkà náà tara wọ̀ bá ti yá àwọn ní olè máa nírú àǹfààní sí ọsítù báyẹn ṣùgbọ́n ìgbé sọkúsọ bọ́n sọ pé àpapọ̀ ó kú ọ̀dà ọ̀ká máa pa gbogbo anẹ́ làmọ̀ fáà kú ọlọ́wọ́n lánàá God bless Nigeria. ẹ ṣe o ìpè ọ̀kan náà lálàǹfààní láti gbé ṣe báyìí torí iṣẹ́ tí a fẹ́ jẹ́ 070477064 ìpàdé dọ́là kọ́hìndé lójú òpó ayélujára ẹ ṣe o gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá ọgbọ̀n yín pátálàké Rasheed Wálé ọ̀rọ̀bọ̀ ẹ ṣe o ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ̀lú ẹ káàárọ̀ orúkọ yín o. akó yẹ kí o akó ọ̀rọ̀ ojú Ọlọ́run níjẹ́ kó bàjẹ́. mo kí ọba wa Abdulrasheed Ládọjà wọn ti nítorí wọn ráyé lò Ọlọ́run wọlé abẹ kọjá náà jẹ́ ká ní ọ̀ráyé lò. kọ́lọ́n jẹ́ ká ní ọ̀ráyé lò torí ẹ̀wù bí tó ti bẹ̀rẹ̀ gbèsè ayé rẹ̀ látòrí chairman ó lọ senator ó tún ti gọ́vnà ó ti bẹ̀ ó tún kọjá sí ọba ìlú kọ́lọ́n náà kọjú fẹ́ wà ní ọ̀ráyé lò Ọlọ́run jẹ́ kẹ́mi rẹ̀ ogun o ó ti rú dáadáa kọ́lọ́n jẹ́ kọ́ sọ̀rọ̀ dáadáa Ọlọ́run ìrìn lọ lálá haúlà lálá tó wà sáà sí láti òun ni mo fẹ́ kí. ẹ bá fẹ́ kí wọn dáadáa lẹ́kùnrẹ́rẹ́ kẹ wá ra nǹkan tí ẹ fi kí wọn a kàn fún yín láyè láti sọ gbólóhùn kíkí ó ní ṣe pẹ̀lú owó ni ṣe ti gbọ́ owó ni díṣù o àsìkò tá a wà yìí ó gbẹnu tán o kíkí ọ̀fẹ́ ò sí lórí afẹ́fẹ́ tó jẹ́ ká rọra bomilá díẹ̀ ní kékeré ìgbà tá a bá padà dé ká sún sápá iwájú lábala iṣẹ́ tí a fẹ́ jẹ́ ẹ kú kalẹ̀. olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o ipò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó táyé ń bọ̀. olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o ipò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó táyé ń bọ̀. ìròyìn àti àṣà àwọn sálà wá gbà fún tó bá jẹ́ tí ká ṣètò tọ́ màmá mọ́gbọ́n dání. Ajéwọlé sọ fún ọ ìpẹ́pẹ́ sálà wá gbà. Ajéwọlé sọ fún ọ ìpẹ́pẹ́ sálà wá gbà. Ẹ bá fẹ́ polówó ìpẹ́pẹ́ sálà wá gbà. Ẹ bá fẹ́ polówó ọjà sí ìpẹ́pẹ́ sí. Ẹ bá sì jẹ kápá ààbò wọn. Olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o. Ètò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó táyé gbọ́. Olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o. Ètò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó táyé gbọ́. Ìròyìn àti àṣà àwọn sálà wá gbà fún ọba jẹ́ kí kàbùkù tó. Ajéwọlé sọ fún ọ ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Ajéwọlé sọ fún ọ ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Ṣé bá fẹ́ polówó ọjà títí pẹ́pẹ́ ẹ bá sì jẹ kápá ààbò wọn. iléeṣẹ́ sip radio ló ń káyé lọ́gbọ́n ojoojúmọ́ ni wọ́n ń ṣeré ọlọ́gbọ́n wọ́n ń kọ́ni ní nǹkan ìgbàlódé wọ́n ń kọ́ni ní tìbílẹ̀ wa ojoojúmọ́ ni wọ́n ń fún wa ní tuntun àwọn kì í ṣètò tó bá gbọ́n tó kù díẹ̀ egungun bí eyín òsì kò sóríṣà tí ó ṣe bí ògún lágbẹ̀dẹ níbi kákàròyìn tó mọ́yán lórí kápolówó ọjà lásìkò àsìkò kákọrin ọlọ́gbọ́n tí ń ṣaráyé lóore àràmàǹdà ní iléeṣẹ́ rédíò tí ń bẹ lókè ihò bẹ́rẹ́ bá ti ṣe àwàdà tó lè mẹ́rin pòṣónú bíṣẹ́ bá dorin abínibí gbogbo wọn ní múra bó ti tọ́ bó ti yẹ agbátẹrù àṣà bí irú wọn ò wọ́pọ̀ gbogbo òṣìṣẹ́ sip radio ló pójú owó wọ́n múra síṣẹ́ èmi yìn wọ́n
nípa kájáfáfá káṣe ohun gbogbo kó máa lárinrin wọ́n mètò ó ṣe láì wọ́lẹ̀ gbogbo òṣìṣẹ́ SIP Radio kò kẹ̀rẹ̀ gbogbo wọn ń wúni lórí gidi wọ́n ń lọ wọ́n ń bọ̀ bí ilẹ̀kẹ̀ ìdí wọ́n mú gbogbo ètò nírọ̀rùn ẹ wá bẹ̀ SIP Radio níṣẹ́ nítorí pé mo ti mọ̀ wọ́n lálágbàsọ 89.1 ìkànnì aláǹfààní tí ń jíṣẹ́ fún gbogbo ẹ̀dá pọ̀. ẹ ṣeun púpọ̀ ẹ̀yin ènìyàn wa ẹ̀yin ará ilé tẹ́ ń gbọ́ wa gbọ́ ìkànnì yìí iṣẹ́ kan pàtàkì ni a ti pe yamọ rẹ̀ gẹ́gẹ́ bí ìdarí tó fẹ́ lọ lẹ́yìn ìròyìn àjímọ́ná fún títí àwòrọ̀ yìí níbí náà láti tàtàpínṣẹ́ fún títí àárọ̀ yìí ẹ má bínú sí wa ẹ gbà wá bá a ṣe rí lónìí ṣe mọ̀ wípé àlọ́ lórí alábàáhùn gbogbo ariwo tá à ń pa lọ́jà lórí owó náà ni ẹ jẹ́ àjọ pàdé tó bá di aago 10 sí aago 11 lórí ètò ọ̀dẹ́npẹ̀tù abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ ló. ṣé o mọ̀ kó ní wẹ́ẹ̀sì ṣá. ìtura. sáròrà torí ìmọ̀dé tó ń pitú lónìí wáyé sí. tó ọ̀kárẹ̀ láì ẹ jẹ́ àjọ pàdé lórí ètò àṣà àdáyébá láago 7 sí aago 9 ní kété tí ìtura tó bá ti ń dìde lórí àga ètò àṣà àdáyébá láàjọ pàdé lónìí abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbètẹ́ lórúkọ mi mò ń dágbére lórí ìròyìn àjímọ́ná fún ti òwúrọ̀ òní wípé níbi orí mi ò ti là ẹlẹ́dàá mi ò máa ṣàì gbémi débẹ̀rẹ̀ dán ìpàdé wa yóò tún di alẹ́ o ẹ kú kalẹ̀. ẹ̀yin ará lé títí di aago 7 alẹ́ sí aago 8 táàjọ pàdé lórí ètò àkótó ọgbọ́n títí dìgbà náà èmi a máa ní ká ní olówó lọ́rẹ̀ẹ́ nílọ́rẹ̀ẹ́ sọ pé kò ta ní lọ́rẹ̀ẹ́ ò nítorí ẹ̀ lèmi ìtura olúwa ọmọ adẹ́nìjì ṣe ń fi àsìkò yìí dágbére fún gbogbo ẹ̀yin lólùfẹ́ wa wípé ó dìgbà. ọdún àpé àjọ̀dún oṣù àkò àyájọ́ àjọ̀dún aláwọ̀ ẹkùn tọdún ìwọlédé wẹ́rẹ́ gbígbó bí àjọ̀dún àti ìwúre láti ọ̀dọ̀ àwọn olóyè fún ààrẹ tilẹ̀ òfìkì láti ṣíde ètò ní ọjọ́ Monday ọjọ́ 15 oṣù kejìlá àti ìpàtẹ àwọn oúnjẹ ilẹ̀ adúláwọ̀ tó ti ń dohun gbàgbé èyí ní kẹ́kọ́ ohun táwọn aṣọ Sókótó ti wà lókun ṣòkòtò ẹ̀yin àgbẹ̀ ẹ ó láǹfààní àti fojú rinjú pẹ̀lú àwọn ilé iṣẹ́ tó ń ta ohun èlò dáko lọ́nà ìgbàlódé tí wọ́n sì máa tà fún wa owó péréte ìsọjí àgbàyanu láfi kásẹ̀ tó ńlẹ̀ tó bá di ìrọ̀lẹ́ ààfin ààrẹ tilẹ̀ òfìkì ní gbogbo ètò ọ̀hún àti wáyé ọjọ́ Tuesday 6 December gbogbo ọmọ ilé ẹ̀kọ́ girama tí ń bẹ nílùú òfìkì ó fi gàgàgà lórí ètò táwọn tó dá lórí èdè Yorùbá gbọ̀ngàn ńlá lóò òfìkì tí ń bẹ lágbègbè ṣẹ̀ǹdólè ètò ọ̀hún àti wáyé lọ́balọ́ba lóyè àtàwọn ọ̀tọ̀kùlúùlù ni ó péjú pésẹ̀ síbẹ̀ Wednesday 17 December la yà sọ́tọ̀ fún arúgbó ibi tí gbogbo wọn ti jọ fi dún rígúdọ̀ wẹ́kẹ̀ fatarẹnu fẹsẹ̀ rájò papọ̀ ààfin ààrẹ ti lò fìkì ìletò ní àti wáyé ìfẹsẹ̀wẹsẹ̀ eré bọ́ọ̀lù ní ó gbòde kan lọ́wọ́ rọ̀lẹ́ ní pápá àṣẹrẹ Muslim Community Grammar School tìlú òfìkì ọjọ́ àlàmísì ọjọ́ 18 ọjọ́ ìgbọ̀n láfi àdàgbé ètò gbogbo rọ̀ sí orí òkè Ọbàtálá ìyún òfìkì Ancient Settlement bẹ́ẹ̀ ti mọ̀ ọlọ́kan ọ̀jọ̀kẹ́ ètò yóò milẹ̀ lulẹ̀ lálẹ́ gbẹ́ gbogbo ẹ̀ lábẹ́ àkóso